ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين، وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أقول فباددا تسوى مسلمين أتنطر لكم إكيولات أتيولاري فالنبي صلى الله عليه وسلم أن طلعوا بنات بمجاك في مبوا الله بني سالكون كان النبي بني سالكون لاري أتيا واريلا النبي أتيا وصحابة ري كيا وانا ما بلاون توكل بلوا النبي صلى الله عليه وسلم إلى يوم القيامة. يعني يسين إنتي ما جاكم إنتي ما براسورو نيرو ليوني أوا مسلمين داكم أجيا سموا kátúwá gbọ́n tí ànábì sallallahu alaihi wasallam tó máa sọ fún akótó di pé ọ lọ o náà lẹni tó mọ Ọlọ́run jù èmi àti yín lọ torí pé náà lọ́lọ́run ọba tó fi rẹ̀ hàn ju èmi àti yín lọ. ànábì sallallahu alaihi wasallam kí wọ́n ń pariwo fara lé ń pariwo fara oko ṣáájú kó tó lọ kí wà lọ́ọ́ mọ́ bá a ṣẹlẹ̀ sí wa. ọ̀rọ̀ yìí wá ń dàbí pé àlànàbí ni wà táwọn wù lónìí kó dé pé mùsùlùmí ọgbọ̀ pa sẹ́ni bí ti sọ báyìí tẹ́lẹ̀ kí wọ́n ń dààmúra wá sí. ànábì sallallahu alaihi wasallam jaa fi sahihayn من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه نيو سنة بخاري سنة مسلم نينو حديث أبي هريرة أنسى صلى الله عليه وسلم أيام رابع ما اسمه بيواغبو يد الله ملعى تيباني ملعى لدي الأربعة بفتح الميم وإسكان اللام ملعى ملعانو أولا كوري أبوري أوني ملعى تنكا باكو كيكي tó tún ẹ̀fẹ́ máa ṣẹ́dánù àrẹ́bí ni yádùn lọ ìmẹ́lá ọwọ́ ọlọ́run ọba méjèèjì ó kún kẹ́kẹ́ fòòrè fọ́ọ̀rẹ́ fún àgbọ̀ǹgbẹ ọ̀là gbogbo téèyàn wá káàkiri pátá ọwọ́ ọlọ́run ọba méjèèjì kún fún mọ̀ ń wọ́mọ ní o mọ̀ ń wálé ní o mọ̀ ń wápọ̀ ní o owó rèmi tí à ń wá ní o àlàáfíà mọ̀ ń wá ní o ilẹ̀ mo fẹ́ rà ní o mo fẹ́ travel out ní o gbogbo tẹ́dà ń wá pátá gbogbo orin pátá kún ọwọ́ ọlọ́run bàbá yìí mẹ́lá ọwọ́ ọlọ́run kó kẹ́kẹ́ fún ọrẹ sàháà tó wà káwé báhùn sàháà layla wan nahara sàháà àlèsọ́bẹ̀ àtọ́run pé sàháù ṣùgbọ́n mọ́ ń bọ̀ yadullahi mẹ́lá àdébìnrin ọwọ́ ọlọ́run bá kún kẹ́kẹ́ fún ọrẹ fọ́pọ̀lọpọ̀ àánú fọ́pọ̀lọpọ̀ ìdùnnú bó ṣe wá kún ì sàháà ìwándà gẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìwándà látọwọ́ ọba abẹ́dà yìí àlẹ́là mọ̀fúrúnù fíhì nìyẹn bí ṣe ń dà lóru ní ń dà ní kíni o ní ń dà lọ́sàn ẹwọ ọ̀pọ̀lọpọ̀ wa ọlòmíì lè bóyàn ní nǹkan kò sígbà tí ò lè bóyàn ní nǹkan ṣùgbọ́n tẹ́ ẹ bá wa wálé ẹ̀ lálẹ́ yóò mọ̀ sọ fún mi pé sórí yín sì pè báyìí ẹ̀yin èsì mi lè yín àbí àwọn tí wọ́n ti ẹ̀ ń bẹ́lẹ̀ náà ọ̀nà gbọ́dọ̀ jẹ́ ọwọ́lé sẹ́fẹ́ pàtífù ní sẹ́wọ̀n ní sùn ní ọ̀gá ti sọ àbúrú burúkú ní ọlọ́nkan subhana ẹwọ mọ̀ bí adama nípa pé ń wo oré kí ẹ máa wẹ́ ní tó oré tí ẹ̀ bá bọ́ òru ni ó rò ó ẹ̀rì pé kò ní sùn nígbà tí ó sòwò mẹ́ta làwọn èèyàn lọ sùn bí ọ̀rẹ́ bá tó ń bẹ́ǹtà àwọn èèyàn sùn àwọn tó rẹ̀ tí ń bẹ lójú mọ́mọ́ wọ́n ràn jùlẹ̀ báyìí olùwà akẹ́bí sọ́rí ni ó gbẹgbẹgbẹ ni tí ń bẹ́lẹ̀ yóò ṣùgbọ́n bá dẹ́dà àtòrú o àtọ̀sán o ọ̀rẹ́ sàdá ni àṣẹ́tùmọ̀ ní pé kò sígbà tí ẹ̀ tilẹ̀kùn ọ̀dọ́ rẹ̀ wọ́n in tí bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọ̀pọ̀ ní tóòtọ́ bọ̀tí wọ́n ìbéèrè lọ́sàn ó in tí bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọ̀pọ̀ ní tóòtọ́ wọ́n ìbéèrè lóru o sàháà layla wan nahar àtòrú àtọ̀sán ọ̀rẹ́ ọ̀dọ́ ọlọ́run ọba ń dà ní gẹ̀ẹ́ ń kálukú wá ń wò pé ṣé n tánà bí wí bóun ni ó sì yí abáyé ó ń ṣe ọlọ́run ní ara'aytum ma anfaqa mundu khalaqa as-samawati wal ard en tó bá ti ẹ̀fẹ̀ mọ́ wò pé sórí ọwọ́ náà wá tó bá náà ni Ànábì ní ẹwọ́n tó bá ti ná láti gbà tó ti dásí màtílẹ̀ àwà ń gbáyé lẹ́nì ẹwà ìmẹ́yí omi táwọn èèyàn ti mú lọ́jọ́ Ọlọ́run ti dáyé kò sì tán ẹwà ìmẹ́yí afẹ́fẹ́ ti fi mú lọ́jọ́ Ọlọ́run ti dáyé ẹwà ìmẹ́yí aṣọ iye tá
nígbà mo wà kékeré tí n bá ń lọ báyìí ní sọ́mẹ̀lì tàbí mo bá ń lọ ní sọ́ọ̀gì àyàbí ọkọ̀ pípẹ́ àmọ̀bọ̀ ọkọ̀ lé máa wà náà ṣùgbọ́n ṣé wò tí ní logi tẹ́lá káwò tó dàgbà wà lẹ́wọ̀ rọrùn ìjọ náà ti gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ adé Côte d'Ivoire ó dàbí ẹni wípé wọn ò tí gẹ̀gìrì láyé tí ó bá tún kó gígẹ̀ ẹbí wọn bí gan àtúndò lọ ni mìíràn sì tí lò ń bí ẹwọ́n tí ọlọ́ ń kó nú omi àjẹjà tán o anábìnrin ẹwọ́n tọ́lọ̀ ti ń ná èmi máa ń rò tí nǹkan bá ti tóbi lẹ́mìí tí wọ́n fẹ́ lọ́dọ̀ Ọlọ́run níwà ní Ọlọ́run ọba ó fún mi gbọ́gbà pé ó fún mi ẹwà mélòó ta ní jẹ́ Suleiman mélòó gan ni tí mò ń béèrè ní orí rẹ̀ tọ́pọ̀ rẹ̀ rẹ̀ tó ń bẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ àtúndàdù ẹ̀tẹ́ bá dàdúgbò mi àwọn èèyàn tó mẹ́mí wọ́n jẹ wọ́n mu eku mẹ́mẹ́ ìra mẹ́mẹ́ gbogbo àwọn ìṣe pa ẹyẹ bẹ̀ǹkẹ́ kíníkẹ́ ọlọ́sìn nkẹta fún kálukú àwọn eku bẹ̀ náà wọ́n ń paríjà láàrin ara wọn ẹyẹ kíníkà oṣù kíníkà ọ̀fẹ́ fẹ́ lápájá àwọn ọ̀bọ̀nú gbó àwọn kíníkà kọ́kọ́ sásùn ẹja ń pariwo pa kí ni wọ́n fẹ́ jẹ́ o yóò sì yò èmi àti yíyè sí ìgbọ́ ìrà náà ń pariwo tiẹ̀ náà owó sì yò òun kálukú ní wọ́n ń pariwo sọ́dọ̀ rẹ̀ ẹ̀rì ẹ̀kọ́ kò sí lọ́fíìsì. ọba kan náà ni ń dọ̀kan wọn kọ́. ní dọ̀kan kọ́. àníbì ní ẹwọ ń tọ́lọ ti ná láti ìgbà tó ti dá sẹ́mà àtilẹ̀ kí ló dé tánà bí fi ń bọ̀ wá sọ àwọn rẹ̀ àníbì dá sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ wa ni wà bí ẹni ní òǹkọ́rọ̀ al-mizan ẹwọ ọwọ́ Ọlọ́run tẹ̀wọ́ yẹn òṣùwọ̀n tí èèbà nǹkan tì tó ti fi wọ́n gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run náà wá yakhfid wa yarfa ọba iná ni máa ń fà wọn kan lẹ̀ tẹ́ ẹ bá rí pẹ́nìkan sunkún ó ń lọ palẹ́kún bẹ́nìkan bá ń sàárẹ̀ ààrẹ ìrọ̀tẹ̀yìn Ọlọ́run ló ní ọ sàárẹ̀ ẹnìkan kọ́ ní sọ fọ́lọ́n pé jí ọ sàárẹ̀ ẹnìkan kọ́ sì gbáwájú Ọlọ́run jí ó ń tọ̀ ọmọ sàárẹ̀ tọ́rọ̀ wọn mọ̀ sí o lè jẹ́ sábà bí orí ibú ọlọ́mọdé wò rí bẹ́ẹ̀. Àmín. mo máa ń sọ ẹnìkan ní mo ṣe wáyé nínú ẹgbàwọ́ mi nínú ìwáyà kan lọ́rọ̀ Muslim antoriki Hammam anabi ni wọ́n bí yẹ́dì òkúrọ̀ lè fàyédù ọ̀rẹ́ tí máa dàgẹ̀rẹ̀ ọwọ́ Ọlọ́run ọba lọ́wà ọwọ́ rẹ̀ kejì alùkọ́bùdù mẹ́mẹ́ kọ́bùdù nípò náà ni tó máa ń gba ẹ̀mí oní máa gba ẹ̀mí oní máa gbẹ̀yìn òkè oní máa rẹ̀yìn lẹ̀ nǹkan kan ò lè ṣẹ lẹ́yìn rẹ̀ bí báǹkà bá ń sunkún olópin ẹ̀kún fún ẹ báǹkà bá ń rẹ́rìn olópin ẹ̀rìn fún ẹ ẹnìkan ò lè máa mọ̀ pààyàn ẹnìkan ò lè máa mọ̀ ṣèyàn láàánú kí lọ wá káyọ̀ òkè sí lórí pẹ́nìkan ò sí ọ lóore sí wọ́n sọ fún ọkùnrin ètò ìtìlẹ̀kùn sánmà ni. ẹ wá jẹ́ a sọ fún bàbá òun bàbá wo olóhùn lóògùn tí máa pààyàn lọ ẹ sọ fún ṣéwù wo olóhùn ní nkàlè lọ mọ́dá ìlà tọ́ ọba ló ní lọ ọsàsẹ́ nìkan ó mu ó kú ọsàsẹ́ nìkan ó tún mu ó kú ó ti di bí ẹ̀ méje tọ́jẹ́ sábà bí ikú fún ẹ wá bá sọ fún bàbá àwọn wípé kọ̀yẹ́ kọ máa rẹ́rìn ẹkúnlẹ̀ ọmọ sùn sọ́ọ́rí gbogbo tí ń kú ọjọ́ tó ń kálukú òkú àti táìmù tí ó kù bíyẹ́dì mizan ọwọ́ Ọlọ́run ọba olùsùn wà táìmù ní à ń kú ṣùgbọ́n Ọlọ́run ti kọ́lẹ̀ pé lágbájọ́ òní èkú òláyé àfi kí wo lórí ibú ń bi ikú rẹ̀ tọ́ba wá jẹ́ wípé kàlẹ́ rọtí oníbẹ̀rẹ̀wọ̀ rẹ̀ ń ṣe déédéé ìgbà tá a kò kù mò ń sọ ẹni tó o fẹ́ kó kú tó ń bínú rẹ̀ torí pé ń ṣe tọ́lọ́run tó o bá ní sẹ́mì tó o sọ́ọ̀ta ọ̀ràn rẹ̀ máa ń ba Ọlọ́run ní bọ́ rí o ṣùgbọ́n tó o bẹ́ẹ̀ sọ́ọ̀ta pé lágbájọ́ ó kú ọba wa kókó náà ní bẹ̀rẹ̀ mìíràn kọ́sàkù kópo àṣẹ́ni tó wù í gan nínú ìmọ̀ Ọlọ́run èé ọ̀dá ọjọ́ tó pọ̀ fún tán lọ́dọ̀ rẹ̀ kókó tí wà bẹ̀rẹ̀ mi ti ń wá ṣẹlẹ̀ pẹ̀lú tán ó kù náà ọ̀daràn báwọn Ọlọ́run sì ń ṣe tiẹ̀ arábìnrin olùwáyà mi min hadithi an-Nawas ó ń ṣe Ọlọ́run ní biya al-mizan biyadi rahman oṣù tí ń fi wọn gbogbo nǹkan pátá ọwọ́ Ọlọ́run ọba òǹkẹ́ ìlọ́wà yarfa'u aqwaman ẹ̀rì tí ó mọ̀ gbọ́n kaga wa yada'u akharin yóò sì máa rìn àkànlẹ̀ gbogbo tí ń galáyé ọ̀hún lọ́wà gbogbo tí ó wà galáyé méjì náà ni àwọn kan ga lọ́nà ìyọ̀nú Ọlọ́run àwọn kan ga lọ́nà ìbínú Ọlọ́run Ọlọ́run sọ àmbẹ̀ o jàmáà kí ló fa hadithi yìí tá a fẹ́ túmọ̀ fún gbogbo wa tá a fẹ́ jẹ́ ká taratara ká lọ rèé mà
Ọ̀nà mà ní tútù bẹ́ẹ̀ ní tàbí Abdullah ibn As. Ànábì ni qaddara Allahu maqadir al-khalq. Aw khalaiq. Gbogbo ntọ́lọ́wọ́ dà pátáláyé Ọlọ́run ti pè gbogbo tí ó ṣẹlẹ̀ sí iye èèyàn tí ń dàrí iye black inú wọn rè iye white inú wọn rè iye àyẹ̀ wọn rè iye tí wọ́n kọ́ ìlì rè iye tí wọ́n ò ní kọ́ ìlì rè iye ọkùnrin bẹ̀rẹ̀ iye obìnrin bẹ̀rẹ̀ iye àwọn tí wọ́n lọ ń kékeré iye tí ó dàgbà rè àwọn tí ó wà mídù rè àwọn tí ó màrí rè àwọn tí ó ní màrí rè àwọn tí ó bímọ rè àwọn tí ó ní bímọ rè Ọlọ́run ti parí gbogbo ẹ̀ qabla an yakhluqa as-samawati wal-ardi bi 50,000 sana ó kù 50,000 years tọ́lọ̀ wọn dà lé ayé gẹ́gẹ́ tí ó dà sẹ́mà àti ilé ayé yìí lọ́lọ́run ti kọ gbogbo ẹ̀lẹ́. àṣẹ kádàrà jù á lọ ẹni tó fẹ́ nu kádàrà gẹ̀ẹ́sẹ́ ẹni tó fẹ́ pé pẹ̀lú màá wáyé mo fẹ́ kàwé mo fẹ́ kéwú mo fẹ́ kọ́ṣẹ́ mo fẹ́ lówó ni mo fẹ́ sikiri ni mo fẹ́ nípò ni èmi mo fẹ́ di president ni èmi mo fẹ́ di senator ni èmi mo fẹ́ di governor ni gbogbo tó ń kálukú náà fẹ́ di ṣáájú kọ́lọ̀wọ́ tó kìí sì wọ́n gẹ́gẹ́ tó dá wọ́n gẹ́gẹ́ kọ́ o ṣáájú kọ́lọ̀wọ́ tó dáyé 50,000 years ó kù tọ́lọ̀ ọ̀dà yé lọ́lọ́run ti kọ gbogbo nǹkan lẹ̀ Ọlọ́run pè kọ́lám gègé october máa kọ gègé ní Ọlọ́run bá mi kọ yémi kí ni wọ́n máa kọ dákun wọn mọ tí máa kọ Ọlọ́run wá fi mọ gègé october máa kọ dírọ kulli shay gbogbo ní ọ̀fẹ́ dápátá máa kọ bí yẹ́nì mizan ọjọ́ ti rọ̀ yìí wàláhì kò ní ilé ní tọ́lọ̀ ní ọ̀rọ̀ Ìbàdàn lónìí afẹ́rọ̀ jù bẹ́ẹ̀ ṣùgbọ́n bí Ìbàdàn ṣe tó yìí area méjìlá ní ìkàlà afẹ́rọ̀ jù sí tẹ́ríà eléyìí ọgbọ́dọ̀ lè yé báyìí tẹ́rí eléyìí ọgbọ́dọ̀ tó yé báyìí tí eléyìí kọ̀gbọ́dọ̀ jù báyìí lọ tí eléyìí Ọlọ́run ti pè gbogbo ẹ̀ tójò bá wá dé lọ́dún kọ gbogbo ọdún pátá tó ju ọ̀rọ̀ àti tí ó kàn àti ẹ̀rí kìnní kan hotulist wáyé lọ́gbà bẹ̀ kọjá gbogbo ibi tí hotulist wáyé bá ti gbà pọ̀ ẹ̀ka òjò ọ̀pọ̀ mbẹ́ ibiru Nàìjíríà bíru Côte d'Ivoire bíru kìnní Ghana bíru kìnní kan sẹ́yìn ilẹ̀ ṣe bẹ́ẹ̀. Bọ́lọ̀ lọ́sẹ̀ tí nǹkan ẹ̀ bẹ́ẹ̀. ọ̀bẹ̀rẹ̀ lọ́sẹ̀ kí ni o. lọ́sẹ̀ tí nǹkan ẹ̀ bẹ́ẹ̀. lọ́sẹ̀ tí ẹ̀ bẹ́ẹ̀. ẹ wà rí àwọn èèyàn kan nígbà tí ọ̀jọ̀gbọ́n kan tó wu àlámẹ́rin lọ wù bọ́ pé ha kádàrá jù á lọ kí ni òye yẹn ó ń gbé subhana man anzala al-ayyama manzilaha. subhana man anzala al-ayyama manzilaha. wa sayyara an-nasa marfudan wa marmuqa. wa sayyara an-nasa marfudan wa marmuqa. وصير الناس مرفوضا ومرموقا. فاقل فقن آية مذاهبه. فاقل فقن آية مذاهبه. وجاهل خارق تلقاه مرزوقا. وجاهل خارق تلقاه مرزوقا. وجاعل خرقا تلقاه مرزوقا. هذا الذي ترك الألباب حائرة. هذا الذي ترك الألباب حائرة. وصير العاقل النحرير زنديقا. وصير العاقل النحرير زنديقا. وصير العاقل النحرير زنديقا. وصير العاقل النحرير زنديقا. سبحان من أنزل الأيام. سبحان من أنزل الأيام منزلها. àfáàní mímọ́ fún Ọlọ́run ọba tó gbé gbogbo ọ̀rọ̀ ilé ayé ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ déédéé tí ó ṣẹlẹ̀ ǹjọ́ náà lọ́hùn ó ti gbé gbogbo ẹ̀ síbi tó wù ọ́ sẹ́ni kò lè bọ́ ṣe ń jẹ. Subhana man anzala al-ayyama manzilaha. wasayyara an-nasa marfudan wa marmuqa. wasayyara an-nasa marfudan wa marmuqa. nígbà tí wọ́n máa pẹ́wọ́ èèyàn ó sì àwọn kan ní marfudan ihun tó bá ti dá sí ó sì bàjẹ́ kódà kí nǹkan ò ti fẹ́ dá. Allahu akbar. ẹ̀ ń tẹ́ ẹ mú lẹ́yìn gbólóhùn kọ́kàn sọ̀rọ̀ yìí ẹ máa lọ ọ̀sán mẹ́ma. ìkókí ẹ̀ka tí mo fi ẹ̀ lọ́wọ́dẹ́ yìí. ó ní bá kọ́ wọ́tẹ̀ lọ́wọ́. وصير الناس مرفوضا ومرموقا. وصير الناس مرفوضا ومرموقا. fúnra ẹ̀ lọ sí àwọn èèyàn kan ọkọ̀ wọn ó tún ní gbogbo tó ń bá ti dákọ́ máa kọ̀ wọn. bájá bá rí ẹ̀yọ́ máa gbóni bẹ́ẹ̀ náà bá rí ẹ̀yọ́ máa hàn. ọmọdé ọmọ ilé ẹ̀ka. bí ó mú lọ ní àná wọn orí wọn àrí igi sọ.
bọ́ bá dá síṣẹ́ iṣẹ́ wọn dàrú káyìn ni bọ́ mú mọ́ràn wá òfò ni ó ti bẹ̀ jáde. Subhana kọ́ dá sí nǹkan rí kí nǹkan dá ọlọ́run man sẹ́dá ayyama manzilaha nínú fọlọ́wọ́ bá wọ́n. وسير الناس مرفوضا ومرموقا وسير الناس مرفوضا àwọn tọ́lọ̀ ní ká lọ máa kọ́ tí kọ̀kọ́ pọ́lọ́wọ́ àwọn èèyàn ní onígbẹ̀gbẹ̀ owó òsì wo lóní ọjọ́ta lọ nánú owó rẹ̀ ní nǹkan yọ̀ ní wúyàn wọ́n mọ kórìíra rẹ̀ gbogbo kalẹ̀ wọ́n gbọ́ nǹkan wọ́n sọ fún un. bólóhùn fẹ́ fáwọn èèyàn ló ń jẹ nìkan kò ní lọ. wọ́n mọ̀ mú ọkọ̀ yóò sì sàwọn èèyàn kẹlẹ́ táwọn èèyàn máa wá kí. Allahu Akbar. kíkílẹ̀ ìrí lọ́dọ̀ rẹ̀ gẹ́ àlọ́ tó bá jókòó tí ì báyìí ẹ ti àsàmà ẹ láìpẹ́. 10 minutes ló kù tí programu yóò fi parí wọ́n ní kódà ó dé láfta program. مرفوضا ومرموقا وسير الناس مرفوضا ومرموقا. bí ó mú lẹ́yìn tó bá dá sọ̀rọ̀ wọ́n ní làágùn. ta ló ní ẹ méjì wá. ẹmẹ ti kó mi gbàgbọ́ mọ́ra o ọ̀rọ̀ ti parí tí mo ti sí lérí ọ̀dà kọ́dà mo ti búra màá sí lọ gbàwẹ̀ mẹ́ta padà pẹ̀lú ẹni tó tẹ̀lé yìí. dáwọ̀ مرفوضا وسير الناس مرفوضا kí alẹ́ wọ́n lé bàbá lọ́gbẹ́já pé ní gbogbo ìrìnlẹ̀ pẹ̀lẹ́ ní ẹ̀rẹ̀ ló sáwọ́ àwọn ẹ̀jẹ̀ kódà kọjá kọ́dà kọjá pàwọn ọkọ̀ bọ àtàrẹ̀ báyìí àwọn òfìlànà báyìí wọ́n sọ ìyàrá الناس مرفوضا ومرموقا وسير الناس مرفوضا ومرموقا. bó ṣe wá ṣe ń kí ọlọ́wọ́ bá ṣe فاقنا فاقنا. ẹ̀rí ẹni tó lọ ń fún ní gifted ni agbárí ìpọ̀ genius ni kì í gbọ́ nǹkan lẹ́ẹ̀mejì فاقنا فاقنا. ọ̀pọ̀lọ ni láti ìgbà tó ti wá ń skul kò sí kò kejì rí distinction ni first ló mú káàkiri ló mú jáde nígbà tó yunifásitì. فاقنا فاقنا. آية مذاهبه. nígbà tí wọ́n bá wá wọlé ayé rẹ̀ kò ní í jẹ ń tọ́lọ̀ ń fún lọ́pọlọ الله أكبر. ẹni ẹ̀yìn ní àjẹ́ الله أكبر. wọ́n mọ̀ ìgbà sẹ́yìn wọ́n mọ̀ bá sáyé ẹ̀ ọpọlọ àwọn tí ọ̀pẹ̀ tó lọ́wọ́ máa fọ́n láàkáyè wọ́n mọ̀ yóò sì máa bọ́ sí tẹ̀sí yóò máa kó presidential káàkiri company. wàjá ìlú ọ̀rí kan تلقاه مرزوقا وجاعل خلقا تلقاه مرزوقا. wàjá ìlú ẹni tó jẹ́ pé kò mọ̀ nǹkan kan bí wọ́n kọ nǹkan kò yé gan kọ́rì kún kò lè dá yá alẹ́ ara rẹ̀ ṣe. Ya Rabbi. Kò lè fi dígò kan hó. tẹ́lifọ̀ mọ̀rùsùkọ́ lọ́ọ̀bà ní tọ́lọ̀ ó sì kó àìmọye owó ilé ayé lé lọ wọ́n bá tó kéde pé chief wọ́n fẹ́ gbẹ́ni tí wọ́n máa nu ètò ẹnu wọn o 1 million naira lọ́sẹ̀ and PhD holders àwọn ni wọ́n apply. ẹ apply online. تلقاه مرزوقا وجاعل خلقا تلقاه مرزوقا. àfáà ní bọ́ọ̀lù ń ṣe ní ayé yìí iná dọ̀rùn mọ́ wọn kan lójú. هذا الذي ترك الألباب حائرة. àwọn tí ń pera wọn ní philosophers tí ń pera wọn ní ọlọ́pọlọ ayé ìṣesí ọlọ́yìn lọ́dọ̀rùn mọ́ lójú tí ó fi di ẹni tó kó nù dàmúdàmú. هذا الذي ترك الألباب ṣé bí orin tí ó kọ fún gbà kékeré ni pé bàtàrí adùn kókó kan. bàtàrí adùn kókó ka bí rẹ bá kàwé rẹ bàtàrí adùn kókó ka. ẹbí rẹ wá kàwé rẹ yìí. ó ní nǹkan kan sílẹ̀ yìí. kò sí ẹ̀fẹ́ lẹ̀ yìí. pírófẹ́sọ̀ lágbájá kẹ̀kẹ́ ní gbòókì. kẹ̀kẹ́ rálì. وصير العاقل النحرير زنديقا وصير العاقل النحرير زنديقا in tó jẹ́ ọkọ̀ tọ́lọ́run rẹ̀ o wípé ẹ̀dùn náà ó rọ̀ ń gẹ̀ẹ́sẹ̀ bí i báyìí náà kẹ́. Ya Rabbi èèyàn kàwé kò ríṣẹ́ ń dá àmọ́ nípa ẹ̀kọ́ ríṣẹ́ automatically. jẹ́mọ́ anábì ọwọ́ tíwájú rí ẹ̀fọ́ wípé bíyẹ́nì ramon mizan òṣùwọ̀n tí è sí nǹkan wọn ọwọ́ lọ́wọ́ o yakhfidu wa yarfa oníyìn òkè onílò rẹ̀ kìí ṣe yahoo o ibà bọ̀ nu ẹ wá mú yẹn ń pa àwọn èèyàn káàkiri nílùú lọ́tún lọ́sì ẹ̀ǹgẹ́rì àwọn èèyàn ẹ wá tún sọ èyí tẹ́ ẹ tún gbé jáde ní ìsìn òun ni ẹ̀jẹ̀ gbóná kí ló dé kéèyàn ò gbé ọkọ̀ ní ilé tiẹ̀ ọmọ ìlọsọ ní èkó ọwọ́ àpákì ọkọ̀ kalẹ̀ bíi 30 minutes yóò tún súnwájú 40 kò sí ti lọ sí o látàrọ̀ dalẹ̀
torí pé n tí wọ́n sọ fún mi pé kọ́ lọ gbé ẹ̀jẹ̀ ń bá kúkú oró wá Allahu akbar. tí yóò lè gbàdúrà rẹ̀ fọmọ rẹ̀ Allahu akbar. tí yóò gbàdúrà fún ìyàwó rẹ̀ Fúnra ara rẹ̀. tí yóò gbàdúrà fún ara rẹ̀ Allahu akbar. tó kétó irú ẹ̀jẹ̀ bá ní kọ́ lọ gbé wá Allahu akbar. irọ́ ni bẹ́ẹ̀ gbèdé ìtọ́nà fẹ́ fọ́ ni ó fọ́ Allah. bẹ́ẹ̀ gbèdé ìtọ́nà fẹ́ fọ́ ni ó fẹ́ Yóò fún òní ó fọ́ àwọn èèyàn kan wọ́n ti lówó rí tí ìsẹ̀mí dùn fún ẹ tí ń dàbí ẹni pé ẹ̀mí wọn ń bá wọn sọ̀rọ̀ tí ìbádé kọ̀rọ̀ pé síkù yẹn dẹ̀ rí ni sáà dẹ̀ lè kú àwọn dà lónìí Ya Rabbi. Wọ́n ti lọ. àwọn dà lónìí Allah subhanahu wa ta'ala Allahu akbar. ọwọ́ rẹ̀ ó ní gbogbo òṣùwọ̀n wà ẹni tẹ́ ẹ bó lọ́dọ̀ rẹ̀ déédéé tí ẹni ó ní ìlónìí ẹ wá farabalẹ̀ o gbogbo wa pátátá ń gbọ́ mi dáadáa ẹ lọ mú lọ ìntẹ́ẹ̀fì sípàyé ẹ̀mí ìntẹ́ẹ̀fì ní fídíò nìkankan ọlọ́run ló tu ayé bẹ́ẹ̀ tó lọ ń bá sànú ẹnìkan tó fi méèkì ẹ̀ tó fi dípò ní 50 trillion lọ́wọ́ wàláhì ibi tọ́lọ̀ ó jù sí inú bùkátà 150 trillion lọ́wọ́ ó jù sí Allahu akbar. ẹ̀yin ó máa wò ẹ máa fojú bá ń pẹ́ lábọ́já kò sí tó tún kù ti wá láyé mọ́ Owó pọ̀. owó ti dé òun sì mọ̀ pé ẹ̀rú ọmọ bá ní pé torí pé gbogbo ohun tí mò ń rí Ya Hey, Rabbi. ó ju èyí tí mo ní ìdí tí wọ́n fẹ́ náwó sí èyí tí mo ní lọ ju èyí tí mo ní lọ Ó kéré sí ti ń bẹ wájú. ẹ̀sìn mi lọ bọ́lá ambassador rẹ̀ tó bẹ́ẹ̀ wọ 50 billion ilé ní lákàntì ọ̀nà ó jù ní bùkátà 150 billion Ya Rabbi. ẹ̀yin náà mọ̀ fojú ní láwò wọ́n pe tí ọba ti pé tílẹ̀kùn nígbà oní ọmọ ọ̀rọ̀ sọ̀rọ̀ náà fẹ́ sí ìlú tó Mo ní ìdíje báyìí. ọlọ́fẹ́ ra ṣíìpù lọ́wọ́ ra plane pé kí nǹkan tó mọ̀ kó nǹkan sí Ya Rabbi. tí ò bá sì ní 50 million naira lọ́wọ́ kẹ́sọ́ olóòlò tà sọ ìwọ́ wọn ọ̀yá o olómi nǹkan rẹ̀ o inú bùkátà 150 million ni ó ti máa yí ẹ̀yin lẹ̀ ń wo ẹnìkan lólówó wọ́n lẹ́ni lólówó lójú ìlú rẹ̀ o ọba tún ní project kan tó fẹ́ sí yóò sì rèrè ń bẹ ọwọ́ á pe báńkì bíi mẹ́wàá jọ Wọ́n yà wọ́n lẹ́yìn lówó. báńkì mo fẹ́ sọ business mo fẹ́ sí ratio báyìí ẹ má lè gbé e báyìí lẹ̀ nínú yín látòsí báyìí sósù báyìí in tí ó kan àwọn náà nù ẹ wá dàkún sẹ́nìkan bẹ tí ọ̀rọ̀ náà owó tí ó bẹ̀ kẹ́nìkan bò ń pín bẹ̀. náà ibi àánú à chief lójú àánú Ó ni túnbọ̀ pé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀ka tó fẹ́ sí. ọ̀tọ́ ní ọ̀sìnẹ́sì pọ̀lọ́ lójú lúlu Ya Rabbi. jẹ̀mọ́ ẹ ń bá wá tẹ̀lé iṣẹ́ ìtọ́n lọ. ilẹ̀ ṣègùn owó ìwà wàhálà nípa èṣù ń tàn yín ni o Ya Rabbi. fúnra ọlọ́run lọ sọ pé ara agbára tí èṣù tọrọ tó ń fún onítàṣà kúlù kó lè máa chẹ́ǹjì kó lè máa di tó bá wù Ya kò síbi tí ò ti lọ jíwó Mm. ẹ̀kíní kan bẹ́ẹ̀ máa ń kíbi kan gbogbo ní ẹwọ́n ní kéṣù ọ̀lọ́ mú wa yóò kùnlẹ̀ lọ mú wa So nídìí kọ́kọ́rọ́ báńkì ni. kò ní kọ́kọ́rọ́ báńkì Nídìí kọ́ wọ́n ṣùgbọ́n ṣe- yóò wà wọ́n bẹ́ẹ̀ yóò sì kọ́kọ́ sórí Wọ́n ibi fẹ́- wọ́n fẹ́- bẹ́ẹ̀ yóò sì bá ti kọ́kọ́ jẹ́ sórí wájú ibi Ọlọ́run. oní ọ̀kọ̀ọ̀kọ̀ bá wá ná yóò ní lọ wẹ́jì arúgbó wa ẹ̀jọ̀ kò sí kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ jẹ́ ń ṣe ṣùgbọ́n sọ́ọ́kọ̀yìn sọ́lọ́run kí n kọjú sí ọ ìtẹ́sùn wínú Ya Rabbi. jẹ́mọ́ ẹ̀ wá dákan gbogbo ẹ̀ ń wá ń ṣe yahoo náà ṣé ogun ẹni wá ló Gbogbo wọn kọ́ bàbá. Èyí tó ya wèrè lọ́pọ̀. Ẹ́. Lórí èyí dànù. gbogbo ètò tó wá lówó náà ṣé ogun tí mi láyé òun lọ́ra Wà bí ń bọ̀. déédéé nǹkan tí ọlọ́run fẹ́ ló láyé ọ̀nà yìí tó yẹ ká ẹ máa ṣe lọ́dọ̀ ní ọlọ́run gbogbo nǹkan ọba kọ mọ́ mi lóore méje ń gbọ̀nà bínú rẹ̀ rí o Allahu akbar. Lọ́kàn bá balẹ̀. ó ní tó lọ́n fẹ́ ló pọ̀ ó nì kiri kan nígbà yá yóò ti dì í yóò wẹ̀ yóò kírun síra wẹ̀lẹ́ gbèsè gbèsè rẹ̀ báyìí ní aṣọ́nà ní ṣe àti ètí kù tán ní wàá ṣe ìntẹ́ fẹ́ jẹ láyé tó kù ni Ya Rabbi. ó ń ṣe ọlọ́run sọ̀dọ̀ sára sọ fún wa nínú hadithi tábìlà Mas'ud báwa nínú sọ́nà Ibn Hibban wípé inna ruha al-qudus alqa fi ruhi ọlọ́run ọba ń sọ sínú ẹ̀mí mi tàbọ̀rọ̀ ńlá màlìkà Jibril sí mi kọ́mọ bá ń sọ̀rọ̀ nínú ẹ̀mí wípé lan tamuta nafsun ẹ̀mí kan ò ní bọ́ láyé hatta tastaqbila rizqaha wa ajalaha títí tí pé gbogbo tọ́lọ̀ ń kọ fún yóò fi lò tán àti táìmù tọ́lọ̀ ni ó lò tó bá wá rí bẹ́ẹ̀ fattaqullah ẹ bẹ̀rù ọlọ́run wa ajmilu fi talab gbogbo tẹ́ ẹ bá ń wọlé yẹ mọ́wàá sọ́nà bínú ọlọ́run ní tí ó fún yín kìràkìtà ayé kò sọ pé kó lé Dọ́là. ní tí ó fún yín kẹ máa yọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò dínkù Ya Rabbi. sí ẹ̀kọ́ náà máa wí ni wọ́n ní bá agbẹ́dì ẹ̀gùnra wọn Ntí ó yẹ ní ó yẹ. ní tí èdè ni ó yẹ Kádàrà ní à ń kì fún àwọn. kábàdì ń kí fáwọn wọn ní gbogbo bẹ́ẹ̀ ṣe rí sáré sàn bá a ti láàrí náà láàrí bọ́ọ̀lù ń ṣe kọ́lẹ̀ jẹ̀mọ́ sọba tẹ́ wọ́n ń yóò yé wa wípé gbogbo nǹkan pátátá ń bọ́ àṣẹ láyé
ẹnìkan pírẹsidẹ́ntì ni ọjẹ́ tọ́ba di ayé nẹ́ntì kìnìkan nàgàgà Buhari ni kìnìkan ẹnìkan ṣe pírẹsidẹ́ntì lẹ́ẹ̀mejì àpọ̀jù báyìí lọ bí ń pín gan sọ́yìn ọmọ akẹ́nìkan fọ́jọ́ kan kápẹ́ gbórí wọn lẹ́fẹ̀ẹ́ fi pín àti bá a ṣe pọ̀ tó yìí Ọbásanjọ́ ọwọ́ lẹ́ẹ̀mejì Buhari ọwọ́ lẹ́ẹ̀mejì bọ́ọ̀lù ọ̀fẹ́ kẹ́lẹ́ bí ọwọ́ lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀ tó lọ́wọ́ sì ní fún ká fún gbogbo ayé ìbá àṣepá ọ̀pọ̀ ẹ̀wù tí a sọ pé Abíọ́lá ni ó pẹ̀sàsì yóò ìgbò ọlọ́ni àní lórí àgáhùn olùjókòó mẹ́ ọlọ́run ìwọ ni o dákun ṣàánú wa o méjì àṣẹṣẹ láyé o méjì àṣẹ gbàgbà nìkẹ́ àmọ́ o méjì ọ̀rọ̀ wọ́n dàrú o dákun má pín oore tí a síbi ìbínú rẹ ọlọ́run sí ajẹ́jẹ́ o ọlọ́run dákun jọ ọlọ́run dákun jọ ọlọ́run dákun jọ gbà wá lẹ́rú o jẹ̀mọ́ ìta bá wá gbọ́ mi yé ẹ̀ ṣe jẹ́ a máa pọ̀ bá dẹ́dọ̀ ọ̀hún pé oríire wa mẹ́gbẹ̀gbọ̀ ọ̀nà ìbínú rẹ̀ gbogbo nǹkan ṣe kì í nǹkan lọ ràn wá o èntọ́ ràn wá la nǹkan yìí sí yìí o ẹjẹ́ àdójúkọ lọ́hùn káàtì ẹ̀wà aláwa ní gbogbo nǹkan aláǹwá iná ṣé ti kú bá dé aláàlọ́ ní tí sì ń bẹ lẹ́yìn ẹ̀fàjòjì lọ ṣé bí gbẹ̀yàn bá dọ́dọ̀ ọlọ́run kọ́ máa gbádùn ní ló péjú kọ́ wá lọ kò mọ̀ yá aláìláì lọ jọ̀mọ́ ẹ̀ ń bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́ dàkún kó ferú ọmọ rẹ̀ má sọ o kó dúró ní ọlọ́run ni ó dúró sí o látòrí àná sàṣàràm ibẹ̀ lórí wà ìsinmi ń bẹ láyé fún ó tún bẹ láyé àdìkàmọ́ fún bẹ́ẹ̀ yọ̀bá ti dóbi tọ́lọ̀ ní ká dúró sí wàhálà ń bẹ fún láyé yóò tún wá lọ kó rẹ̀rẹ̀rẹ̀ jẹ̀mọ́ ọlọ́run ní òkè ò ní ilẹ̀ o kò sí lọ́wọ́ babaláwo kò sí lọ́wọ́ èṣù o èṣù gan bẹ̀rẹ̀ pé kọ́lọ́jọ́ òwò kú bọ̀rọ̀ tí òrìjọ́ tí ó pààyè rẹ ọlọ́run ni mo fọ ọ̀dà fún lágbára báyìí ọlọ́run ni mo fọ jẹ̀mọ́ ẹ dákun ẹ jẹ́ á ronú wa ká pìwàdà ká chíǹjì sí dáadáa ìjọba bóò láràlù náà rí ẹ dákun ìsọlẹ́nu tá à ń jọ ń sọra wa yìí ó tó gẹ́ ẹ jẹ́ apàdà síbi ìtọ́lọ́wọ́n ọba fílẹ̀ fún fafirru ila Allah ẹ padà síbi ìtọ́lọ́wọ́n ọba ibẹ̀ lórí wà láyé àtàlì kíámà hàdá wa sallallahu wa sallam ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi. òròfó láyé ayé ń fò fẹ́ òròfó láyé ayé ń fò fẹ́ ọ̀pọ̀lọ́ làjẹ́ là ń bẹ́ tẹ̀lé abolóko jà náà ń bọ̀ wá níbo lẹ̀dá lédè tí kú ó fi dé níbo lẹ̀dá lédè tí níbo lẹ̀dá lédè tí kú ó fi dé níbo lẹ̀dá lédè tí kú ó fi dé.